Ìbátá yóò Kẹ́hìndé bàbá Bọ́láwá. Rihanna ní London mi bàbá Àdìsá Kúnlé. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ Ìsá ọ̀tá ò fẹ́ kàdé ní. Ọlọ́run lórí kàdé ní Kúnlé. Ọ̀tá ò fẹ́ kàdé ní o. Ìmọ̀ràn tá ò ní ṣe lórí mi kó lè Mirinda o. Ìmọ̀ràn tá ò ní ṣe lórí mi kó lè Mirinda o. Ìsàlórin bàbá Bọ́láwá. Ìbátá ò Kẹ́hìndé. Rihanna ní London bàbá Àdìsá o. Kó lè lórin ọmọ Adékúnlé. Torí pé bẹ́ẹ̀ fún mi ò ní gbà mi ò ní yé dúpẹ́ fọba tó lẹ́mí mi o ọba láíláí ara tó bá wọ Ọlọ́run lókè ni bàbá máa ń dá. Igi gbígbẹ́ yà wà nílẹ̀ ẹni gbọ́ pó atẹ́gùn afẹ́ igi máa jà tútù ayá lumi aláàárẹ̀ ọdún mẹ́fà ẹni gbọ́ pókú èèyàn tí ò bá hàn sàárẹ̀ ẹ̀dẹ̀ máa gbọ́ pókú ipòkípò tẹ̀dá wà wá ọ̀rẹ́ ò jẹ́ dúpẹ́ dúpẹ́ yìí tó wà nílẹ̀ kò lè gbà lékún oore dúpẹ́ yìí tó wà nílẹ̀ kò lè gbà lékún dáadáa. jíjẹ́ ọlọ́rin àgbáyé akọni ló sọjọ́ bí Jídé Jídé Sketo jẹ́ akọni Saliu ọmọ alájà Ìyábọ̀dé mi mo gbà fún ẹ tó Kwara nílé Ìlọrin Àfọ̀njá ẹnu dùn ojú yọ ọmọ Mùṣín àjẹ iná ẹ̀jẹ̀ kúnlẹ̀ Mirinda Ìsá torí ẹ láṣọ wà ní bí Ìsá ọdọrí aláàyè akọlá ọlẹ wá sí ọmọ alájí fàáta ọkọta etí mama Yétúndé ọ̀gá sílẹ̀ dúkọ̀ òǹbùtà ọ̀gá tẹ́wáì ọ̀gá táwọn authority #1 Port Street ibẹ̀ láàyè o Sketo jẹ́ ló ń sọ ọjọ́ bíi 51 years. Wàá ṣe 60 Sketo jẹ́ wàá ṣe 70 wàá ṣe 80 90 100 120 130 wàá tún ṣe jù bẹ́ẹ̀ lọ nínú owó pẹ̀lú àlàáfíà ara àsùngbàgbé òní nǹkan ẹ̀ o. Mirinda irọ́ ló ń pa kò ṣe pé wọ́n fẹ́ràn ẹ̀ o. Ó tọ́rí jẹ lẹ́yìn ẹ̀ náà ṣe ń gbé fún ẹ̀. Wọ́n bẹ̀ lọ́hùn fún ẹ kó má ṣe dúró torí tó bá lọ dúró òní rẹ̀ ní bọ́dì mọ́ wọ́n á jápa wọ́n á sá lọ ṣùgbọ́n kàkà kọ́mọ lórí jìn sí kọ́wọ́ tó mọ̀nàmọ́ná àtọ̀nà ọmọlẹ̀ òní wálẹ̀ láláláláá. Alájí Wàsíù mi ọmọ Akọ́láwọlé ọkọ̀ ayé tí màmá mi ọkọ̀ Yétúndé káàbọ̀ láti Canada o. Àgbò tó fẹ̀yìn àgbà ló mú Adékúnlé Mirinda bá Adékúnlé. Bó bá ń ṣe dáadáa nínú fámìlì àbí níbi iṣẹ́ ọ̀tá máa pọ̀ Adékúnlé Mirinda Alábí. Gbogbo àwọn promoter tó ń ti wà tipẹ́ àmọ́ àwọn promoter tó ń gbé owó lọ́wọ́ bàbá Bọ́lá ẹ wá wọ studio wọ́n ṣe nǹkan kan. Ayé àwọn promoter orin tá a bá ń kọ níbí wọ́n á gbé lọ sí Ìbàdàn bàbá Bọ́lá wọ́n á lọ gbé fáwọn olórin kan ọmọ Adékúnlé àìmọye àwọn promoter tó bá rí pósítà àwọn máa yá wọ́n dín nǹkan kan Mirinda látànà títí dé ní o gbogbo pátá
wọn lè fẹ́ràn wá sí olùgbà ṣùgbọ́n gbogbo tó ń bí nínú obìnrin bàbá Bọ́lá àmọ́ fàbẹ́gbẹ́ jáde ni tó bá rò bàjẹ́ sí wá sí tí wọ́n ló máa jẹ́ bẹ́ẹ̀ fi ṣáájú kan rò bàjẹ́ sí wá sí olùgbà torí pé inú màmá bí wọn ni wá sí mi olùgbà kò ṣe pé Isa Mirinda nìkan ló ń gbé sórí kò ṣe pé Tọ́pẹ́ Lọ́tíkà nìkan ló ń gbé sórí kò ṣe pé Jídé Sketo nìkan ló ń gbé sórí tó bá ti ń kọ́ fújì tó mú orí kan á dá ẹ lọ́rùn bàbá Bọ́lá ó wá ń káwọn lára ọmọdékúnlé ẹ bá ń gbàdúrà pé Wàsíù kò ní tẹ́ olùgbàyè Wàsíù kò ní tí tẹ̀tẹ̀ kí n tẹ́ láwùjọ ẹ̀fọ́ ni mo fi sọ pé Wàsíù kò ní Wàsíù kò ní tí bí n bá kọrin bí tí n bá fi gbogbo nǹkan acapella tí mo fi ṣàdúrà fún ẹ Wàsíù kò ń ṣòwò ni mo wá pa ń bí ó kọ́ mo wá pa ń bí ọmọ Adékúnlé ọmọ ìyá mi Jídé Sketo tó jẹ́ mo ayé sí ó tún sọ pé rí àhàlà lòun ti fẹ́ ṣe mo lọ ṣeré ní ìjókòó Ògúnlé eré ọ̀sán ni mo lọ ṣe ní ìjókòó aṣọ tí mo ná rèé mo dẹ̀ máa gba bí wọ́n mi dá ìsá nítorí Jídé Sketo tó jẹ́ èèyàn akọni tí n bá fi gbogbo orin mi tí mo fi ṣàdúrà fún Wàsíù mi kò pọ̀ ju Dékúnlé mi dá ngara bi elúbọ̀ ìdí ìmọ̀ràn ẹjọ́ ẹ tún pariwo pé Wàsíù kò ní tẹ́ olùgbàyè Wàsíù kò ní tí o tẹ̀tẹ̀ ìtẹ́ láwùjọ ẹ̀fọ́ ni mo fẹ́ sọ pé Wàsíù kò ní tẹ́ Wàsíù kò ní tí o torí pé Dékúnlé mi dá mi ọmọ Dékúnlé olùgbàyè lọ́gá àtúwá kò ní wálẹ̀ lágbára Ọlọ́run ọba lókè ló máa lọ gbogbo tó ń bí nínú obìnrin abọ́nfà abẹ́gbẹ́ jáde tó bá rò bàjẹ́ sí Wàsíù kò ní àtàwọnà èèyàn tó bá rò bàjẹ́ sí Wàsíù àyàwó ìtọ́mọtaya torí pé irọ́ náà ń pa gbogbo wọn pátápátá kan náà fẹ́ dénú wọ́n ń dúró pé àtọ́tẹ́ onondo Dékúnlé mi ń dá bàbá táyé olùgbàyè Wàsíù jọ mágọ̀ rẹ̀ tó bá ń ka sókè fún ẹ tó sọ pé ọmọ ẹ̀ ń tan àwọn gbogbo ọmọ àgọ́ náà fẹ́ dọ́kọ̀ o wọ́n máa jẹ́sẹ̀ mọ́lẹ̀ fún ẹ tó bá pẹ̀yìn dà wọ́n tún máa pẹ̀gàn ẹ má jẹ́ kó jẹ́ ìyàlẹ́nu ilẹ̀ èṣe olùgbàyè mọ tó ń ṣe ìwọ ni o mọ tó ń ṣe. La ilaha illallah Muhammadu Rasulullah. 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 Sitos kú palẹ̀ mọ́ ọjọ́ kejì ojúde ọba àwọn ọmọ ọba kílẹ̀ jẹ̀bú èmi náà pé èlé lére 1 million tẹ́ ẹ fún mi mo ti ná tán ẹ fún mi lówó sí Sitos adéríbi adéṣínà gbogbo géè tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ lọ rí Sitos ọjọ́ kejì ojúde ọba Ìjẹ̀bú Òde làwà Alábí Mirinda Adékúnlé èmi lọ́mọ tó ń sọ ọmọ Oga Oga ìfẹ́ ara ẹ quality
olórí ẹbí iṣẹ́ tí ń bá ṣe èrè ló fi jẹ́. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. Real life number 1 post ìyẹn lábúlé Ẹ̀gbákúnlé. Mo ṣe ń bọ̀ rè láti ìjókòó tí ń lọ ṣeré eré ọ̀sán. Mo sọ fáwọn tí ń fẹ́ ṣeré fún pé ìní ọjọ́ Sunday mo níbi mo ń lọ iye wákàtí báyìí ní máa lò wọ́n dẹ̀ gbà sí mi lẹ́nu bàbá Bọ́lá nítorí Sketo jíde Sketo jẹ́ alọ́jọ́ òbí èní dìde kó jíjọ ọpẹ́ ajọ bí ẹtẹ̀ ni òní fi dágbére fara ẹ. Dìde kó jíjọ ọpẹ́ ọdọ bí ẹtẹ̀ ni òní fi dágbére fara ẹ. alájọ wá sí ihò mi olùgbà ẹ àdúrà la máa ṣe fún pé kó má ṣe kánjú kú. Òfẹ̀mí oníjà ẹ̀ ìdààmú oníkọ̀ ẹ̀ torí pé bó o bá lọ́rẹ̀ẹ́ tó ń bá ẹ ṣe tán jẹ́ 10 nínú àwọn 10 yẹn alábíbí ìdá ìyá Adégúnlé agídí ló máa fi réyàn 5 tó ń fẹ́ dénú àwọn tó kù Kúnlé irọ́ náà ń pa Ìsàmì ìrìn àmì Alábí ṣùgbọ́n kàkà kọ́ mọ́ lóore kojú sí kòtò mọ̀nàmọ́ná àtọ̀fì tíláàfún ọ̀gá wa ni mo dúró wán alájẹ Wàsíù tó fún mi lówó tí mo kójọ tí mo fi ra mọ́tò Kúnlé alájẹ Wàsíù ní olùgbàyè o tí ẹ náà ní ìbàjẹ́ owó sẹ́yìn. Irọ́ ló ń pa kò ṣe pé wọ́n fẹ́ràn ẹ̀ o ń tárí jẹ́ lẹ́yìn ẹ̀ náà ṣe ń gbé fún ẹ̀. wọ́n bẹ̀ láhùn fún ẹ kó máa lè dúró torí tó bá lọ dúró onírọ́ ni bọ́dọ̀ wọn wá ọjà wà. ṣùgbọ́n kàkà kọ́ ọmọ lóréjì sí kò tó mọ̀nàmọ́ná àtọ̀nà ọmọlẹ̀ fún òní wálẹ̀ láyé. Alhaji Salihu Sketo akọni Jídé Sketo ẹ̀kẹta Ọ̀gá Nla òun ló sọjọ́ ìbí o ó pe Mirinda ìfẹ́ ara equality Olori Ebi Qibla Fuji ó pe bàbá alájọ Ọ̀gá Nla pàfọ́mánúhù mi Ajani òun ti wá bí ó ti lọ. Alhaji ìtọ́pẹ́ lọ ti kàgọ́ ti débí ajá ọ̀rá yìí mi ọmọ ìyá ayé apàṣẹ Ọ̀gá Nla abatọ́lá ní káwọ́ tó pé ó pè sọ̀dí kókó wàásùkárí tó ń kan Fújì onílé ńlá lábòrú onílé ńlá ìyẹn lábòrú sọ̀dí kókó tó ń jẹ́ sọ̀dí kì í mi àkànbí yàtú tó ń kan Fújì mi sọ̀dí kókó ó kojú ajé tó kàn fún yìí ní Ìkẹjà o òun ni fúnmẹ́ sherman gbogbo Ìkẹjà pátá ó pe pákó sábùsì mi akọni Adigun Sarafa mi Àrẹ̀mọ tí Pasuma Ìjìbọ́lá ó pe Jamani tó kàn fún yìí yẹsọ Sketo tí ẹ náà ò ní ìbàjẹ́ jíde Mirinda irọ́ ló ń pa kò ṣe pé wọ́n fẹ́ràn mi ó tọ́rí jẹ́ lẹ́yìn mi wọ́n ṣe ń gbé fún mi. wọ́n bẹ̀ láhùn lókè kó máa lọ dúró torí tó bá lọ dúró mi ò ní rẹ́ni bọ́dì mọ́ wọn á sá lọ.
ṣùgbọ́n kàkà kọ́mọ lọ́lẹ́jì sí kòtò mọ̀nàmọ́ná akọ́lá ọmọlẹ̀ fún mi ò ní wálẹ̀. akọ̀bí sọ́ọ̀dìkì tó ń kọrin àṣàrí tó ń kọrin ìmọ̀ akọ̀bí onílé ńláńláńlá ìyẹn lábòrò ó ṣẹ̀ṣẹ̀ kó délé ní ilé àtúrà sọ́ọ̀dìkì ìmọ̀ akọ̀bí ilé tó kọ́ tó ń gbé mo débẹ̀ mo fojú ló ń jẹ́ ẹ̀ akọ̀bí sọ́ọ̀dìkì sọ̀ọ̀dì kókó ọmọ mi ní ilé sọ́ọ̀dìkì yẹsọ ilé lónìí jó lágbára ọ̀hún ọba àkànbí sọ́ọ̀dìkì tó ń kọrin èmi mo kọrin ṣòdì gẹ́gẹ́ ṣòdì gẹ́gẹ́ sọ̀dì kókó sọ̀dì gẹ́gẹ́ èmi lọ mẹ́lẹ́rù tó ń pèdè sọ̀dì kókó sọ̀dì gẹ́gẹ́ ọlọ́pàá tó ń kọ fún ìyẹsẹ kókó sọ̀dì gẹ́gẹ́ sọ̀dì kókó sọ̀dì gẹ́gẹ́ yàtú tó ń kọ fún ìyẹsẹ èmi lọ mẹ́lẹ́rù tó ń sọ̀rọ̀ èmi lọ mẹ́lẹ́rù tó ń sọ̀rọ̀ sọ̀dí kókó sọ̀dígì ọkọ̀ orí tó kẹ́ ọkọ̀ làjà kò wúrà tó yẹ ṣe ọkọ̀ orí tó kẹ́ kò wúrà tó yẹ ṣe láìpẹ́ ọjọ́ a máa ṣe wẹ́dì táyé máa gbọ́ ilẹ̀ sọ̀dígì mi akàn mi o ẹ̀jẹ̀ yìí sàtò nǹkan fi ìyí tó kọ́ ọ̀rọ̀ lọ. mo rẹ́kọ̀ọ́ gáàyè fẹsẹ̀ gbogbo àwọn tèmi ọ̀làríwájú ọbẹ̀ lọ́mọ lábàá ti ọ̀rẹ́ àwòsẹ́mẹ́ èèyàn táwọn bá àlìkà àtàwọn. báwo lẹ ayé tí màmá yẹ Túndé ẹ̀mí ọ̀gá ayé ọ̀gá wa ayé olùgbà yẹ wá sí Olori Ebi Banji amúlùdùn abúlé Ẹ̀gbá ẹ̀dẹ̀kù kálẹ̀ ọ̀gá ńlá lábúlé Ẹ̀gbá kú kálẹ̀ o ọ̀gá ńlá lábúlé Ẹ̀gbá kú kálẹ̀ o. Máyégún kú kalẹ̀ Máyégún gbogbo abúlé Ẹ̀gbá láwórì gbogbo abúlé Ẹ̀gbá gbogbo àwọn onípàtà Máyégún kú kalẹ̀ yóò ṣe ẹ̀jẹ̀ kò lè ní ìdá bàbá. bí ọdún ọlọ́tọ̀ tó ń gbẹ́rin akọ́ládé ìlú lọ́rọ̀ ọlọ́tọ̀ ẹ̀jẹ̀ kò lè ní ìdá bàbá. Radical wonder gbogbo ànímọ̀ṣọ́ kò sọ ọmọ náà jẹ́ ó jẹṣẹ́ ọmọ mi ní wàkọ́là nílùú London májọ́ Radical tó ń gbọ́rin o. aṣojú ẹ̀mẹ́sì mo rẹ́kọ̀ọ́ ká ìfẹsẹ̀ yóò ṣe ọmọ ẹ̀mẹ́sì musi báwo bàbá mọ́ríyá orìnrìn àjò àbáhàlà ẹ̀ọ́dẹ́ kúnlé ẹ̀mẹ́sì musi báwo àdìsá o. Adébáhàláyọ̀ àmì tí n bá sọ pé o ṣé ọ̀rẹ́ mi Àdìsá òun náà á ní o ṣé ọ̀rẹ́ mi Alábí. Bàbá Mọ́ríyá bàbá Káúsára ó máa bá aláyọ̀ pẹ̀lú àlàáfíà ara mi tí n bá sọ pé ẹ̀mẹ̀sí o ṣé ọ̀rẹ́ mi Àdìsá òun náà á ní o ṣé ọ̀rẹ́ mi Alábí. ó yẹ sọ bẹ́ẹ̀ pákó Sábúsì sọ bẹ́ẹ̀ ẹni tí tọ́ funfun jáde dúdú tó pọ̀ ń bẹ nínú. imú ògbóòrùn òṣìkà làṣẹ mẹ́ni à ń súnmọ́ débi ẹni ẹ̀ ń dúró de ọmọ Ádámù burú ṣá. ọba Ọlọ́run ló ṣọ́ ha ọba Ọlọ́run ló ṣọ́ ha níbi ká máa raṣọ sátí àdákùnjọ Ọlọ́run dákùnjọ máma jẹ́ ìramáyé
èèyàn lè gbọ́ tọ́ni tó alóyè lè gbọ́. filẹ̀ gbogbo mi dé kúnlẹ̀ Mirinda. Bókí Jamani èyí tó kọ̀ yìí rádíkà akọlà fọ́ọ̀mù lórí ọbẹ̀ lọ́mọ ìyẹn lára àti ọ̀làrẹ̀wájú ẹ̀jẹ̀ kúnlẹ̀ Mirinda. sómi ní bàbá Bọ́lá wá bàbá Táyé Kẹ́hìndé ìbárí àná o. Lárẹ̀wájú ọmọ ìlú mi ní Ìlóbù Àṣàkẹ́ Adékúnlé Ìsá Mirinda Ìmíkúnlé Mirinda òkúlé bàbá Bọ́lá wá èèyàn lè gbọ́ sọ̀dí kókó kẹtọ́jé níbi tá a máa ráṣọ ọlọ́run gbọ́ ẹ̀yin tèmi ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ni ẹ̀ sínú owó ẹ̀kọ́ ni ẹ̀ sínú ọlá ẹ̀kọ́ ni ẹ̀ sínú ilé ẹ̀kọ́ ni ẹ̀ sínú àrísí yìí ẹ̀kọ́ ni ẹ̀ tiẹ̀. Yétúndé Ìyálọ́jà ẹ̀kọ́ ni ẹ̀ sínú àrísí yìí ẹ̀kọ́ ni ẹni mọ́jọ́ olùmọ̀jọ́ òkú ẹni mọ́jọ́ olùmọ̀jọ́ òkú. ẹni mọ́jọ́ olùmọ̀jọ́ òkú aláboyún mọ̀ọ́sù kòkú mọ̀jọ́ aboyún mọ̀ọ́sù kòkú bójú tó sárọ̀ sẹ́ni tó lè sọ bójú tó sárọ̀ sẹ́ni tó lè sọ iye ni tí ó pa àkùkù mọ́ yẹn iye ni tí ó pa àkùkù mọ́ yẹn kọ́mọ̀ráyé má ṣe bàyàn mọ́ mi jẹ́ kọ́mọ̀ráyé má ṣe bàyàn mọ́ mi jẹ́ ayé nípa wá ti bẹ̀sọ̀ tó ti gbó ayé olùfẹ́ mi bàbá Bọ́lá wá. Alájà Jọkẹ́ mo rẹ gọ́gọ́ pẹ́sẹ́ yóò ṣe àwọn ohun mi gòrè gbogbo pátá wọ́n sá Ojídé Sketo tó jẹ àkànní o. Olórí Èrèlú Ìbàdàn ó dẹ̀ máa hà wọlé yóò ṣe ẹjọ́ kọlọ́mìnrin ní bàbá Táyé ìbàrọ̀dì àti òwe Adégorí ọlá aláwùsá bórẹ́kọ̀dá àrùn ìgbésẹ̀ yóò ṣe àwọn kan máa ń sọ pé wọ́n sọ pé lẹ́yìn àwọn màláíkà àtàwọn pàṣẹ àtàwọn òṣùpá àtàtàwẹ́wẹ́ bẹ́ẹ̀ lọ wọ́n láwọn ògbólórin mi mọ̀ pé kí ló ṣẹlẹ̀ wọ́n fún wọn lè sí pé àwọn kan máa ń sọ wọ́n sọ pé lẹ́yìn aláwọ̀ máa láìka aláwọ̀ bá a sùnmọ́ ó sì pa sáà ìdí pẹ̀lú fúlẹ́mọ́ náà hàn wẹ́wẹ́. wọ́n láwọn ògbólórin mi mọ̀ àtúnfà àwọn alájí Ìsá Mirinda tọ́pẹ́ náà ti ka àlùkò rẹ̀ mí sí ìdẹ́kunlé àti Sketo jẹ́ wọ́n láwọn ògbólórin mi mọ̀ wọ́n sọ fún ọ pé ẹnìkan ṣẹ́nìkan àwọn onífújì wa gbogbo wọn náà yọ̀lẹ̀ wọn lè ṣiṣẹ́ nígbà kan bàbá Bọ́lá táwọn ẹ̀ bá ti dé báyìí màá wà nìbàdàn nílé olúyọ̀lé màá máa ṣe jump nìbàdàn nílé olúyọ̀lé àwọn ti Ìbàdàn
5 naira àná máa ń ná òun fara mọ́ mo sọ̀rọ̀ mi nù mo lọ sí Ìbàdàn ibì kan wà tá a máa ń pè ní bọ́n fọ́tò lọ́dọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ Ṣakí ìrátù nígbà yẹn o tá a ti máa ń ṣe jọ́ wàhálà bí mi ìdá ẹ̀ǹdẹ̀ egunlé mo ṣeré káàkiri nìbàdàn gbogbo bẹ̀rẹ̀ sẹ́ńtà gbogbo sàlàfà gbogbo abẹ́bí gbogbo òkè pad wàhálà bí mi ìdá ẹ̀ǹdẹ̀ egunlé gbogbo oríta porin nìbàdàn nínú àwẹ̀ màá máa lọ ṣe jọ́m wàhálà bí mi ìdá ẹ̀ǹdẹ̀ egunlé màá lọ sọ́dọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ Ṣakí ìrátù ní bọ́ǹfọ̀tò ìyẹn ní fọ́kọ̀ a máa lọ ṣe jọ́m àtúbà kúrò nìbàdàn àtúgbà Kwara lọ lọ́dọ̀ ọ̀dàkásùn ní Ìlọrin ṣọwáyé sí olórí mi kò lè febi panú èmi nìkan dẹ̀kọ́ alájí tọpẹ́ láti ra tọpẹ́ òun náà a máa ń kúrò ara wa àmọ́ ìgbà tó lọ sí Ìlọrin tó kórin iṣẹ́ lọ tó lọ lọ bí oṣù kan ńìlọrin Àfọ̀njá àmọ́ ìgbà tó lọ sí Ìbàdàn pẹ̀lú jíde Sketo èjìdé tẹ́bá realize àwọn ọmọ wọn ṣí wàhálà bí mi rìn dà ẹ̀ẹ́dẹ́gunlé wàhálà ọmọ wọn ṣí a kì í gbé second a kì í gbẹ̀yìn wàhálà bí mi rìn dà a máa ń ṣiṣẹ́ rádíkà tó ń kọ́ fújì rádíkà akọ̀là fún olórí rádíkà o gbogbo ànímọ̀ṣọ́ lọ ẹ̀ ló wà rádíkà abúlé alábí mi rìn dà ẹ̀ẹ́dẹ́gunlé ẹnìkan kò lè ṣẹ́nìkan àwọn onífújì alábí mìírin dàdékúnlé iná ọmọ Mushin tí kò ní Mushin tí mo wá strong everywhere náà ti mọ mi kò ṣe Mushin nìkan kò ṣe ànàpájà nìkan kò ṣe Agége nìkan kò ṣe Kọ̀tún tí wọ́n ló fárí ìwọ ọ̀nà mọ́ mi o. àwọn ọmọ Mushin àwọn struggle ni mo sọ fún onítọ̀hún ẹnìkan kò lè ṣe nìkan àwọn ni ká jára mọ́ṣẹ́ alábí mi ń dà àkàṣe ìkòlè mi ń dà tó ń gọrin o. dẹ́kòlè mi rìn dàrẹ́ mo ti wà tipẹ́tipẹ́ ìfẹ́ aráyé quality wà tipẹ́tipẹ́ ẹni bá lóun ò mọ̀ mi gbogbo èdè tó ń sọ bó ṣe wọn bá níbẹ̀ tó ní òkò síbẹ̀ la ní òjòkó síbẹ̀ la lásán orí mi ń bẹ nínú ẹ̀ kàkàkàkà kí n tó máa lọ tẹ́ bá gbẹ́jọ́ lọ sí ètí o àwọn alẹ́ máa bá gbẹ́jọ́ lọ fẹ́ dà gangan àwọn alẹ́ máa bá ń bẹ̀ o ó dà àwọn alẹ́ máa bá tẹ́ bá gbẹ́jọ́ lọ sí ètí gbẹ́jọ́ lọ fẹ́ dà àwọn alẹ́ máa bá tẹ́ alágbọ́n lọ lọ́dẹ ọbọ̀ ní ski yìí kí súnmọ́ kì í o lọ́bọ̀ sí orin o tó bá bójú mi jẹ́ má bójú ẹ jẹ́ o tó bá pọ́n mi lé má pọ́n ẹ lé o kó lè rìn dá alábí rìn dá. Olúwa ṣeun olórí títí jíde Sketo jẹ́ Olúwa ṣeun ẹ̀jẹ̀ kó lè rìn dá. àwọn tó àgbẹ̀kẹ́ mọ́ bá lọ ẹ̀jẹ̀ dẹ́kunlé Olúwa ṣeun olùgbàyè tó jẹ́ wá sí ìwò akọ́láwọlé ọ̀rọ̀ aláàjì Fàtáyé ẹ bá sọ pé ẹ bá ń kọrin wá sí ìwò kò ní tẹ́ olùgbàyè wá sí ìwò kò ní kú o. tọ́lẹ̀ ọba kọ́láwọlé sọ pé wá sí ìwò kò ní tẹ́ olùgbàyè wá sí ìwò kò ní. Fọ̀tò máníjà ó náwó ọ̀gá olùgbàyè wá sí ìhù kò ní tẹ́ wá sí ìhù kò ní yíyẹ. Ó yẹ sọ bẹ́ẹ̀ Alábí ọmọ Adékúnlé Ìsàmìrìndà ní bàbá Bọ́lá ọ̀gá Alábí ọmọ Adékúnlé Alábí ọmọ Adékúnlé Ìsàmìrìndà èmi bàbá Bọ́lá Alábí ọmọ Adékúnlé ọ̀gá. Kí n tó máa lọ bàbá Bọ́lá àdúrà fáwọn olórin Alhaji Jide Sketo jẹ́ èyí ṣe
òsọdún ọdún yìí wàá ṣe púpọ̀ láyé kíkí ẹ mo fi kí alájì ìtọ́pẹ́ láti ká àjà o mo kí àdìgún sárafa àyèṣe ọlọ́tọ̀ tó kọ́ fi ìyá ọdún adéọlá mo bá òdòṣo òrèlú ayati akọni jíde Sketo jẹ oṣù ẹjẹ alábi mi náà dékunlé ìsàmì ní ìdá bàbá bọlá òrèlú wàdé gorí ọlá gbogbo aláwùsá ẹjẹ kúlẹ̀ ní ìdá bàbá bọlá Mirinda kalamu la máa gbọ́ ó kalamu.